Àdìtúyọ̀ bẹ́ẹ̀dá ṣe máa rìn láyọ̀ bẹ́ẹ̀dá ṣe yàn láyọ̀ àkọsílẹ̀ ṣàgbà ẹ̀dá náà ni ká bá wá rìn ká má fẹsẹ̀ kọ́ aláṣọ funfun aláṣọ funfun ọtí ọwọ́ dúdú rè àyànmọ́ náà ni ó. kí la fẹ́ fàyànmọ́ wé àyànmọ́ máa ní kádàrá ẹni tí ṣàgbà ẹ̀dá ọ́ kọ́lọ́run má dá wa láàmú ni ó láyé mi. kí la fẹ́ ṣe sí kádàrá tá a ṣe. ilé ayé yìí màlúù jára gidi gan ni ó wà nù ṣẹ̀mí ọ́. àṣà méjèèjì kalẹ̀ jẹ́ nǹkan náà afẹ́jẹ́ nǹkan oríṣiríṣi ló ṣẹlẹ̀ sí ní láyé o. ó gàlágà jù ó máa ṣe kí la fẹ́ fi kádàrá wé náà kò yẹ mi o. bẹ́ẹ̀ ṣe máa rìn láyọ̀ bẹ́ẹ̀ ṣe yàn láyọ̀ àkọsílẹ̀ ṣàgbà ẹ̀dá náà ni ká bá wá rìn ká má fẹsẹ̀ kọ́. a ò ní fẹsẹ̀ kọjá rẹ̀. aláṣọ funfun aláṣọ tí ò wọ́ dúdú tí ò wọ́ dúdú rè àyànmọ́ náà ni ó. sálùmí ń sálù ẹ̀ lómi àgbàdá ń sálùra wọn kẹrẹ dídí. bẹ́ẹ̀mú ẹni bá ṣe lè jẹun sí ló yẹ ká máa bọ́ àmọ́ ó sọ lọ́gbọ̀n mi kọ́ ó gàlágà jù àwẹ̀ ó máa ṣe ká máa bá bọ́. bẹ́ẹ̀dá ṣe máa rìn láyọ̀ bẹ́ẹ̀dá ṣe yàn láyọ̀ àkọsílẹ̀ ṣàgbà ẹ̀dá náà ni ká bá wá rìn ká má fẹ́ sẹ́kọ̀ọ́. ẹlẹ́dàá mi ò má jẹ́ yan kádàrá. aláṣọ funfun tí ọwọ́ dúdú rè. tí ọwọ́ dúdú rè. àyànmọ́ ni omi gbóná ìgbẹ́. kí ló tún ṣe wọ́n. bá a tó ṣe rí ilé. mo jáde nílé láàárọ̀ tí nǹkan kan sí wọ́n tẹ́lẹ̀. in fact nǹkan tí mo tún lọ bá wọn rà lélẹ̀. àti àbíbá kí ló wá bá rí lò fún wọn báyìí. oògùn kẹ ebe tó bá jẹ náà lóògùn fún ẹ̀kọ́ tán láwọn òmù tí mo ti pò lẹ̀ fún ẹ látàárọ̀ ni wọ́n sì yọ síbí kan báyìí mú bẹ́ẹ̀. ṣàánú ìyá ẹ̀ tó sọ́tọ̀ ìnira ẹ̀ pọ̀ ṣàánú ìyá yìí wọ́n ní ìrun mẹ́ta kì í tó sí ìrun mẹ́ta tí wàá mọ̀ ti fẹ́ wọ̀n ju mẹ́lẹ̀ lọ báyìí orí o ẹnu òjẹ́ yìí náà ni wọ́n tún ní ìyá kì í ló di ọmọ ìlú sípẹ́ àmì gbàrú lọ́jọ́ òjì èmi ìfarúpọ̀ rẹ̀ tó ń sọmọ ọ̀dọ̀ kiri látàpá ọ̀dọ̀ ọba tálàsẹ̀ tí ó dáríjì wá ọlọ́run ṣàánú wa ṣàánú wa. bọ́pẹ́ bóyá gbogbo àkúdòpin jọ kan ṣé pé ògbẹ́ bọ àkúnlẹ́yìn ògbé tutù wọ́n ní ká tó kóbì bọ rẹ̀ ká béèrè lọ́wọ́ orí
bóyá yóò gbé ni àbí ò ní gbé ni. bẹ́ẹ̀ ni o. ó dáa wo ìwọ gbà lọ́wọ́ mi. wá tẹ́tí sí mi o sórí bó ṣe wà lọ́wọ́ ẹ̀yẹn tó bá ti dénú ilé fi wọ́ wọn lára látòkè délẹ̀ látòrí délẹ̀ fi wọ́ lára ẹ wá wá aṣọ tó pọ̀ bí aṣọ bíi 6 tẹ bá rí tapolin àbí àpò kòkó ẹ tún dàbò kó sùn kó rú mú tó bá tají ẹrú àmàlà fún ajẹun kò jù bẹ́ẹ̀ lọ tọ́jú ẹ̀ dáadáa mọ́ tọ́jú ẹ̀ dáadáa o ẹ máa lọ. ok ká máa lọ. bóde ìwé ẹ jókòó àbí kó gbẹ́ni kó tẹ́ni kó sùn játa máa tọ́. ṣé eléyìí nìkan lè máa fún wa ni èmi wò pé máa bá wa change díẹ̀ ni bóyá wọ́n lè fẹ́ ra nǹkan kan. òpó inú orò pọ̀ tún gbé mu ó kàn rí gọlọtọ lásán ò tiẹ̀ ò ní nǹkan tó ń borí ẹ̀rọ bọ́ sí títì kò ṣàgbé ò lè ṣàgbé ẹjọ́ ẹ fún wa lówó ìyá mi ń ṣàìsàn ni ẹjọ́ ẹ fún wa lówó máa ń tiẹ̀ lẹ́yìn kó wájú mi ẹjọ́ tó Ọlọ́run ẹjọ́ o mo lọ́nà tèmi ẹjọ́ mi torí yín wáyé ẹjọ́ wọ́n ń bá nìtan kan fa nìtan ya ni kí ló dé kí ni tèmi pẹ̀lú yín gan èmi náà ni kí n mọ́ gbádùn ayé mi. ẹ wò ẹ tún ara yẹn kó wájú mi dáre ẹ pàṣẹ fún jà lọ kí ló ń ṣe wọ́n náà. ẹ̀yin nìkan ni èmi mo kó bá yín ni ara ìyá yín ò yá ẹ̀kan yẹn ní gbọ̀dọ̀tọ̀ lásán ẹ̀ wúlò fún nǹkan kan. kó kàn tí ẹ rí báyìí kó mọ́ wúlò lásán ẹ jẹ́ dáyà yìí change díẹ̀ ni change kọ. bólẹ̀ tí mò ń tí. nǹkan tó fẹ́ lò náà lọ bá wọn gẹ̀ẹ́tì. àbí ìgbà táwọn ọmọ bíi alẹ́ yà sí mọ́ láti ní ká lọ bá burú ọkọ wọn. ṣẹṣẹ àbá wọn. a bá wọn kódà ẹ̀pá tán gbé fún àrí. ó look okay. ẹ̀rọ ni it's okay n tẹ́ kàn máa ṣe ni pé kẹ́ fi pa wọ́n lára kẹ́ wá daṣọ bò wọ́n torú bá ti mú wọn dáadáa wọ́n á jẹun. ọkọ tá burú ọkọ wọn wí náà. ó yá gọ ẹ kí ló lò fún o kára wọn ṣàti dáná ṣòtúbọ quick ìwọ́n ti ẹ̀ iṣẹ́ wo ló ń ṣe báyìí. mi ò rí kan sí kan a kàn jámọ̀ kiri náà ni. o ṣe nǹkan pẹ̀lú èjì ẹ̀ yìí. kí ni mo wá fẹ́ ṣe mi ò sáà ní jalè ó wù mí lọ́kàn láti fọ́dà mọ̀ kò sí ẹni tó fẹ́ help dáàsọ ẹ̀ la ṣe ń gbórí káàkiri ìgboro ibi tó bá yọjú sí náà la ti ń ṣe. má ò rí ṣòtúbọ dáadáa ní Ọlọ́run máa ṣe àwọn sí wàrà kan lóṣù ṣùgbọ́n ó yà wọlé pẹ̀lú kó lọ́wọ́ tó ṣe sílẹ̀. ẹ kú dúró. báwo ni àìsàn. dáàdì a lè sọ wípé àìsàn tó ń ṣe wọ́n yìí tó gbóni because a ò ní wọ́n àwọn ẹgbẹ́ wọn sì wà níta tó ń ṣe business káàkiri torí ẹ̀ mo ṣe ń advice pé ká gbé wọn lọ sí ilé ìwòsàn ńlá. sórí ọ̀rọ̀ tó sọ ó yé mi o kì í ṣe pé kò yé mi tó wá rí obìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ṣe wàhálà tó ṣe tí ẹ yàtọ̀ sóní bírí sọ pé sórí àwọn tó wà lọ́jà tí wọ́n ń dárúkọ tí wọ́n ń ṣe bá wọ́n ń ṣàwò yẹn wàhálà tí wọn ò tó dá mẹ́wàá tí ìyá yìí ṣe ebó orélé olójú yoyoyo yìí kí ló ṣe ẹ́ ṣé èmi ló ń wò tó ń mọ́jú so tí n bá lo ẹ̀yìn ìkùlé ọwọ́ fún ẹ gbogbo eyín ẹ máa fò bọ́lẹ̀ ta ló ń jẹun tá já ń dùrù wọ́n dá kíní burúkú yìí lóhùn o ìkúnlẹ̀ lẹ́ẹ̀kẹwàá ló tó dúró ó lo ìyá yẹn gbó tútú ni kíní burúkú yìí ebó tá a yá lójú. sá ẹ má bínú torí Ọlọ́run. ọ̀tọ̀ ní nǹkan tí parí ẹ̀ ń bá yín sọ ọ̀tọ̀ ní nǹkan tẹ́ fi ń fún lésì ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà náà ẹ fún wọn lésì nǹkan tó sọ. ẹ jọ torí Ọlọ́run yìí tí mò ń sọ yìí sọ̀rọ̀ ìwọ kọ́ lè kó ẹ̀dá tó dálẹ̀ ni tá a bá perí ajá a perí kòkò tá a fi ṣe é ìwọ ló dálẹ̀ ṣé o wá rí lórí ọ̀rọ̀ tó ní parí ẹ̀ sọ a lè díẹ̀ lásìkò yìí bẹ́ẹ̀ ni ó máa le gan ọ̀rọ̀ owó là ń sọ yìí ìwọ ọmọ bíi ta ṣe rí ni ó dẹ̀ ń ṣe gbàwó ń ṣe gbàwó èló ló wà lọ́wọ́ ẹ̀ tó sọ ara ẹ o. kò wá ní dáká pàdánù wọn lásìkò tá a wà yìí. a lè pàdánù wọn ṣùgbọ́n ọ̀rọ̀ owó là ń sọ
owó ní tòun ò bá sí ń lé ká má sọ̀rọ̀ òun lẹ́yìn abẹ́ ẹ̀gbálàyé mi ni. ẹ mọ̀ ara mi rí ẹ wo ara rẹ̀ rèé o ara ẹ̀ rèé o ìníkú fẹ́ gbowó nìsín láàrọ̀ owó fún iyì o tó bá wá yá wọn ò ní kú ògbówó nígbà tí kú bá wá bẹ̀rẹ̀ tó ti sí ọwọ́ rẹ̀ tán ìgbà náà wọ́n wà máa kí lóríṣiríṣi òkì ni wọ́n máa pọ́dà jù ní ìkànnì kínní kan ní ẹ dákun nú àwa àti kú ní ìsìn ẹ dákun ta nìkan. wo akuru yẹjọ jọ torí Ọlọ́run èyí tó sọ yẹn kó da dúró ń bẹ ni tó ń sẹnu bébébébé tó ń sẹnu bébébébé bí ẹni tí wọn jó lẹ́nu yẹn kí ló ń wọrí ẹ iwájú mi náà ló dúró sí tó ń sọ̀rọ̀ ẹ̀ta tẹ ikú à ń sọ̀rọ̀ owó kí ló máa ń ṣe yín ná wo kò ní kú tó ti yé parí ẹ̀ ń ti ẹ̀ jàre ìwọ náà ti tọ́jọ́ mẹ́ta ń di iṣẹ́ dókítà yìí mo sì mọ̀ pé o mọwọ́ yí padà jọ torí Ọlọ́run bá a lo tìbílẹ̀ fọmọbìnrin yìí tó ti yé bóyá tìjọba ò bá lára mu ni bá a lo tìbílẹ̀ fún. dadi gbogbo agbára tí mo ní ni mo ti sà torí ẹ̀ ni mo ṣe ń gba ìdílé yìí nímọ̀ràn pé ká gbé wọn lọ sí ilé ìwòsàn ńlá. parí ẹ̀ o ṣe bóyá dìde máa lọ bó bá yẹ jẹ́ àpè ẹ̀ dìde máa lọ dìde dúró sára ibi wa ni ẹni mo ní kó o máa lọ aṣápè ẹ̀ wá bí ni máa lọ. okùn la rí lọ́rùn bíi ti rọ̀rọ̀ gẹ̀dẹ̀ £1 ò lè jáde lọ́wọ́ ẹ o ẹgbẹ̀yẹ church pitù ń yá ṣe rùngbọ̀n bíi búrọ̀ṣì aláago wo Faruku ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ o. sórí àwọn àgbà bọ̀ wọ́n lógún ó patọ́ ó dókè ó pẹ̀ka ọ̀nà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò tí ì délẹ̀ ní tó bá délẹ̀ tán gbogbo àwọn tá a gbójú okùn lé wọn níjẹ ní agbá o tọ́rọ̀ bá ṣe bẹ́ẹ̀ tó bá yíwọ́ kò ní í dáa dóná ó dáa tí ìyá ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó bá kú sílé ìwòsàn bó la ti fẹ́ rówó tá a fẹ́ fi gbé àbí kí lẹ fẹ́ kí n sọ fún ẹ̀gbọ́n mi lọ́rùn kí lẹ fẹ́ àbọ̀wò lẹ fẹ́ kí n jẹ́ fẹ́ gbọ́n mi. ìtumọ̀ sà. òun náà ni mo ti sọ fún ẹ yẹn mo ní tí ìyá ẹ̀ bá kú sílé ìwòsàn bó la ti fẹ́ rówó gbé ṣáwa tá a lówó tá a fẹ́ san nílé ìwòsàn tó bá kú kọ́ bó la ti fẹ́ rówó gbòkú ẹ̀ ẹ má kó bá mi tèmi yé mi o. kò má dáa kéèyàn má léèyàn o. Faruk omi fọkàn rẹ balẹ̀ ṣọtí gbọ́ ebó wo ni fọkàn rẹ balẹ̀. ta làwọn ta lélẹ̀ torí mo kàn rí tó ń ṣẹ́wọ́ bíi po ṣé bí ìjẹ́bùdókọ̀ tó ń ṣẹ́wọ́ sọ́kọ̀ tó fẹ́ wọkọ̀ ni kí ló ń ṣe léyìí tó bá lọ jẹ́ bákan rìn kálà wa tó ti yẹ dójú ná déta àgàràwú ọ̀gá là wa òkè gẹ̀ẹ́sàṣọ ló ṣẹ̀yìn ganan kù irú ẹ̀ là ń sọ ni kí ló fẹ́ fa gbogbo àrífín ẹ̀wẹ̀ eléyìí kẹ́ ẹ eléyìí kàtàkàtà yìí ẹ̀rọ àwọn ẹ̀rí wọn náà wọ́n ti ró lówó wèrè kan tó ń gbé abúlé ìrókò ká tó dé kò dú a máa ṣe yànga bíi pé màgódò ló ń gbé abẹ́rẹ́ bó ṣe rí bútú léjìrín òde bó ṣe wà yẹn ibi tó ń gbé ò ṣe é rí o mo mọ lé ibi tó ń gbé mo kàn pretend pé ta lélẹ́yìn ni o mo mọ ibi tó ń gbé nítòsí Májídù tó yẹ pé tó a fẹ́ wọ mọ́tò tójò bá rọ̀ kélo ló ń gbé wọn láti ilé ibi tó ń gbé tó máa gbé wá sí bus stop ilé onílé ló ń pààkì mọ́tò yìí sí o fún bóde ṣe yẹn mọ́tò yìí àwa míìsì ẹ̀ láìpẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fẹ́ tó bá. Okay. Bébì, ṣètọ́jú ìyá ajá ti sú ẹ̀yìn. Bí báwo? Advice general hospital tó ń fún wọn ni. Ó dẹ̀ mọ bọ́rọ̀ family ìyá ajá ṣe rí àti condition tí woman ẹ̀ tún wà. Kì í ṣe pé àìsàn wọn náà ló le tó yẹn. Àwọn family yẹn wọn fowó lẹ̀ fún abẹ́rẹ́ àtògùn. Babaláwo ò dẹ̀ lè sọnù títí kó reku kó rẹja kó tún gbẹ́bọ lọ sórí ìta lọ́fẹ̀ẹ́. Dúró náà o bí èlò lo lérò pé o nídìí gan-an láti lè tọ́jú ìyá yẹn perfectly. Ọlọ́run ló ní ṣègùn tó ń tọ́jú èèyàn láìsí wàhálà àmọ́ tí n bá rí 20 to 25k pẹ̀lú egbògi tó dáa ìyá yẹn á dìde. Just 20 to 25? Ó mà wá ga o ṣé ìyá yẹn gan dẹ̀ tàjú ẹ̀kọ́ lọ. ẹ̀dí àwọn ò lè rí family yẹn wọn ò dá àgàgà olórí ẹbí wọn yẹn is an idiot. Bébì jẹ́ ń páàkì jàre wọ́n máa lọ lé.
4. àǹtí ẹ má bínú ẹ jọ ṣé lóòótọ́ ni pé tó bá ti di 4 bàbá tó wà ń bí òní dá yẹn lóhùn mọ́. èmi náà mọ ọmọ ìṣẹ̀wá bíbá ẹ̀ fúngbà àkọ́kọ́. ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́. bí n pé ṣé mo ní jáde síta kémi lọ́rọ̀ omi àti gálára inú kan mi látọ̀ ibi kan pa mi ní akànjókòó kalẹ̀ náà ní látàrọ. káṣí ní sùúrù ó lè jẹ́ gbàtà bá dìde ẹ̀sìn náà máa. káṣí ní sùúrù náà ni. àgádágodo kí lẹ fẹ́ fi ṣe. ẹ jèrè bàbá ọmọbìnrin kan ni mo fẹ́ ní Sùlọ́kà ó wá kọ̀ mí lẹ̀ ó ti bẹ́ lómi lọ. kí ni ẹ̀yin ṣe fún. yìí ṣe nǹkan kan fún bàbá ṣùgbọ́n Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ darí owó sọ́dọ̀ mi bó ṣe tó àti bó ṣe yẹ. èyàn sì bínú bí Elédùmarè bá ṣe dáyìn. àbí mo ti wá ṣèwádìí mo ti mọ bí ó lọ mo ti mọ ẹni tó lóyún fún. ta lẹni náà. ọ̀gá tí mò ń bá wa mọ́tò tẹ́lẹ̀ ní olórí burúkú ìyàwó mi rí lóyún fún. ọ̀gá yín. ó yẹ yín lẹ́nu. òun ò níyàwó ńlé ni. bá a ṣe bí nínú bàbá ìyàwó 9 ní bẹnu ilé rẹ̀. àkíkà. kódà bíi 11 ló tún bímọ fún un nígboro. èèyàn lẹ́rìí àgádágodo tẹ wá ní kémi ó bá yín ṣe nísìn ẹ fẹ́ fi di oyún mọ́yàwó yín nù ni àbẹ́fẹ́ fẹ́ fi kọ àyín wọn àti ọ̀gá yín síra. èmi agbọ́ ti kúyọ̀ agbọ́ kókó lẹ̀kùn mọ́ bẹ̀rù de oyún mọ́ yànnú kẹ̀ èyí tún da ayé àtúnwá mo kàn fẹ́ kọ́ lọ́gbọ́n ni. ẹ jèrè. tí iṣu ò bá ti ju olóko tó fi bínú dá mébè kò yẹ kó lóko náà rọra àti wó gbòǹgbò mọ́lẹ̀. ẹ jèrè. torí owó tí ń bẹ lọ́wọ́ ọ̀gá mi ni ló fi fẹ́ fọwọ́ lágbá mi lójú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. èmi náà wá fẹ́ ṣe ládìẹ dà mí lóògùn nù kí n fọ́ lẹ́yìn. ẹ fẹ́ kó máa tinú wàhálà kan bọ́ sínú wàhálà kan ẹ̀yin sì mọ ibi tí ń kó àwọn ọkọ rẹ̀ sí. mọ́tò 11 ló ní mo sì mọ ibi tí ń kó 11 sí. ọ̀rọ̀ yín wá yé mi wáyé o ṣé ẹ mọ orúkọ ọ̀gá yín. Jùbìrìdì níjẹ́ mo mú ọkọ rẹ̀. ìyá tó bí ń kọ́. ó kọ ìyá rẹ̀ nìkan ni ó fẹ́ sọ̀rọ̀ díẹ̀. ìjọba ti mọ orúkọ ìyá ọ̀gá yín ẹ máa bọ̀ wá rí. bó bá lóògùn bí àrọ̀ ní ìdààmú bá. ó kọ ìyá ọ̀gá mi. ẹ̀bẹ̀ bá dé tẹ̀bá ti fẹ́ dúró. ọ̀rọ̀ yóò tún ní ìdílé ní bàbá. ọ̀nkú èmi ló kàn. ẹ̀yin kẹ̀ ìṣẹ́jú mi lẹ ṣe dé náà. ẹ bá mi bí báyìí ni. àyìn tó yẹ pé ní ìṣẹ́jú mi lẹ ṣe gbé báàgì black tẹ gbé dání ilẹ̀ gbé dání ìsinsìn tẹ dé náà. àǹtí ẹ ní sùúrù ẹ ní sùúrù ọ̀nkú ẹ̀yin ló kàn ẹ lọ. ẹ pẹ̀lẹ́ o. ẹ ṣe mà. torí ẹ̀yin nọ́mbà 4. bẹ́ẹ̀ so ẹ lọ arákùnrin yẹn máa mú yín lọ ẹ ti gbọ́. àwọn ọ̀rọ̀ yìí ẹ ṣe. ọdún mélòó ló fẹ́ kàn mí báyìí tí mo dẹ̀ ṣe ń padà lọ Ìbàdàn lẹ́yìn. lọ ṣàánú mi o. lọ́sà ìpínlẹ̀ sá. Mọ̀ríámù lórúkọ ìyá rẹ̀. ìkúnlẹ̀ 10 ni wọ́n bí ẹkú tó kù ọ nìkan. ẹ parọ́. Àkànní. bẹ́ẹ̀ni sá. wá jókòó. ẹ sì gàn sá. báwo wá ni ìwọ àti ìyá rẹ̀ ṣe tó fi di pé ikú pa àbúrò tí wọ́n bílé ẹ̀. ẹ sá a gbìyànjú títí ẹ pa ní òpórò. ìgbìyànjú kọ́ àìsówó ló pa ṣebí torí ìyá rẹ̀ táìsàn ṣe ló ṣe wáyé. bẹ́ẹ̀ni sá. èdè kọjá ti báyàn. ẹ kò yé mi sá. nígbà tí ó bá fi dìwò yọ làwọn ti gbẹ́jì ní sáyà rẹ̀. torí Ọlọ́run sá ẹ torí ẹ ló jẹ́ kí n wá síbí yìí wọ́n júwèé ibi fún mi ni wọ́n dẹ̀ ṣàlàyé fún mi pé kò sí nǹkan tí n bá débi tí ò ní yanjú ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe tèmi náà má jẹ́ kí màmá mi mo nìkan ló kù fún mi ẹ wo ó jìyà lórí mi gidi gan kò dáa kó má jọrọ. tó bá ti dé ta bá mi sọ fún mi. jọ̀ọ́ ìyá ò dá kó máa sún wọn o òṣì ò dá láyé ẹni
kẹ́lẹ́ dá wa má jà sọ́nà ní ìjàwó. a ò ní kú lọ́jọ́ àìpé wa. a ò ní gbà wọn kánjú wáyé. a ò dẹ̀ ní bá wọn kánjú lọ. ọjà wàrà wàrà ayé a ò ní bá wọn ná. ọmọ mi dà ṣé Farouk àbí ó ti jáde ní ìsìn bó lára yín nǹkan kan ò ṣe bímọ àbí bẹ́ẹ̀ ń gbẹ̀kọ́ yín kẹ́ ẹ mú kì í ṣe ọ̀rọ̀ oúnjẹ ní ṣe mí. ẹ̀yin ṣó mú ẹ̀rọ ìléwọ́ rẹ̀ dání kọ́ bá ń pè ṣé fóònù rẹ̀ ó ń rèé o ń ṣáàjì ẹ̀ kò mú lọ kò mú dání. nǹkan tí ń ṣe mí nǹkan tí ń ṣe mí nǹkan ṣe mí. gbogbo wa bí a mọ ayé gbogbo wa bí a mọ ayé ọmọ wa ò ní kúkú òyìnbí mọ́ni lọ́jọ́ èyí má gàràkà jù. Ikú ti pọ̀ dẹ̀ ó papò wàhálà bá gbẹ̀yìn dààmú bèbè o àkàtàgbò sọ lẹ́yìn ọ̀dọ̀gọ́ máa ṣe o. ọkọ ló gba bàbá wa ọkọ ni. ẹdú bàbá mi rè. Faruku ẹkú. fẹ́ fàyànmọ́ wé àyànmọ́ má ní kádàrá ẹni tí ṣàgbà ẹ̀dá ọ́ kọ́lọ́run má dá wa láàmú ní o láyé mi kí la fẹ́ ṣe sí kádàrá tá a ṣe. ní 2000 náà. ṣe mọ̀ pé 2000 yẹn ni owó iṣẹ́ títí wa. ok lóòótọ́ nìyẹn pààrọ̀ ok ẹ má rí àtúnyẹ̀wò alọ́la ṣe gbọ́. bọ́dà Farouk. ṣe mọ̀. láàrin ọ bẹ́ẹ̀dá ṣe èèyàn láyọ̀ àkọsílẹ̀ ṣàgbà ẹ̀dá náà ni tábà wá rìn ká má fẹsẹ̀ kọ́ aláṣọ funfun aláṣọ funfun wọn tí owó dúdú rí àyànmọ́ nítorí ìyàwó ẹ ń gbà tó mọ̀ pé ńgbà tó o tọkọ ìyàwó ṣe kílẹ̀ tó wá fi gbé mi lé mi ò bá fi mí sílẹ̀ náà wọ́n mọ̀ dúró díẹ̀ o. àǹtí sọ̀rọ̀ ẹ má bínú. ẹ jọ ọ̀nà gbẹ̀rígbẹ̀ ni mò ń lọ mi ò dẹ̀ mọ̀ bí máa ṣe débẹ̀. gbẹ̀rígbẹ̀. bẹ́ẹ̀ ni. ok ṣẹ́rí tẹ́ bá ti dé sàlẹ̀ ń bẹ̀ yẹn ẹ máa lọ sí junction tó wà ní sàlẹ̀ ń bẹ̀ yẹn ilé tó kẹ́yìn yẹn tẹ́ bá ti débẹ̀ pick bike kẹ́lẹ́ lọ sí gbẹ̀rígbẹ̀. tí má ti débẹ̀ màá rọ̀ kàrà tó má gbé mi. ẹ bá ti débẹ̀. Faruku. ọ̀rẹ́ mi pàtàkì. ọmọ burú ọ̀kan là bí. kò ṣeun béèyàn bá bí méjì yọkàn yọnu. ọ̀rẹ́ mi bọ̀ wò. àmọ́ àwọn ará èkó ní ìbúrò. bí wọn bá rí èèyàn jẹ ẹ oríṣiríṣi ọgbọ́n ni wọ́n mọ̀ dá. ẹ wo bí tí mo ti ní wọ́n gbé mi dọ́dọ̀ ọ̀rẹ́ mi ní. ọ̀tọ̀ ní bí wọ́n gbé mi lọ nítorí kí wọ́n lè bá gba ọ̀pọ̀lọpọ̀ owó ṣé bí wọ́n ṣe ń ṣe ní inú. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá ti rí pé jẹjẹ sí ni ẹ. báwo ni gbogbo ọ̀ṣun kọ́. ọ̀ṣun bẹ dáadáa. ẹ̀dẹ̀ ńkọ́. ẹ̀dẹ̀ wà lálàáfíà o. ìlú bàbá mi mọ̀ kó àrógún ọmọ ajísọ̀ṣọ́ ajílálà ọ̀ṣọ́
ajífọjọ́ gbogbo dàbí egbe ọmọ pálẹ̀ tó gun àwa lọmọ jìgàn tó gun. gbogbo ẹdẹ náà ti mísì wọgbà. wọn ní mísì ní kẹ gbogbo àwọn ìta máa ń dàrú yẹn ìyàwó mi gbọ́dọ̀ mọ nǹkan tí mo ti ṣe lẹ́dẹ̀ẹ́ kí n tó wá sí pé. ó dára ara ń kọ bọ́ bá mọ̀ kò ní dúró tì ọ́. wá gbà bẹ́ẹ̀ wo wàhálà ẹ̀ pọ̀ gan-an o ojú wọn kì í fáin bẹ́ẹ̀ tuntun já. wàhálà ńlá lélẹ̀ o lánàá fáin bẹ́ẹ̀ tẹ́ já another one tún ti já again o ní láti gẹ́ẹ̀tì mí nìyẹn o kò ṣeré o. máa gẹ́ẹ̀tì mi bóyá máa pe àjẹmẹ́kù. àjẹmẹ́kù bọ̀bọ̀ yẹn náà good bọ̀bọ̀ yẹn good. nǹkan bá mi ṣe wá ọmọ kọ̀ńdọ́tọ̀ ẹ̀ pupa ẹ̀ ń kọ̀. ṣé Farouk. Farouk kó pupa ẹ̀. Farouk ọ̀rọ̀ ẹ̀ ò yé mi rárá kó de máa wo òun ló sọ pé òun fẹ́ jẹun tá a fi síwọ́ o mo tún débi báyìí mi ò tiẹ̀ bá rárá mi ò mọ ibi tó gbà lọ mi ò mọ ibi tó wà ọ̀rọ̀ Farouk ti sú mi jàre. àbọ̀rọ̀ bọ̀dà Farouk lẹ́ ń sọ bọ̀dà Farouk kò kí ń jẹ lójú èèyàn kódà tí n bá tó ń jẹ fún wọn sínú plate wọn á tún dà sínú nylon ni. dà sínú nylon báwo ṣé kí n fa bọ́ yín ni. ìyẹn ò tiẹ̀ kan èmi rárá. ó kàn mí náà ọ̀rẹ́ mi ni Farouk tó bá ń ṣe nǹkan tó ràn ó yẹ kí n lè jẹ́ kó mọ̀. bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. ó mìn pé Farouk kò tí ì jẹun lórí dining wa yẹn rí. mi ò lè sọ tí mi ò bá sí nílé o but lójú mi kò ṣẹlẹ̀ rí. kí ló wá lè fà á. ẹlòmíì ò láìkí kó máa jẹun lójú èyí. kì í ṣe bíi ti Farouk ọ̀rẹ́ àtìgbà ìwé mi ní Farouk náà èèyàn tí mo mọ̀ dáadáa ní Farouk oúnjẹ bà Farouk jẹ́ ṣorí ńgbà táwa ń kékeré tí gbogbo wa bá jẹun tọ́nú àwòkọ́ náà Farouk máa lọ síbi ìkòkò ìyá ẹ̀ ó máa tún bu oúnjẹ bí ẹ̀mẹ́ta á jẹ́ máa jẹun ṣàmùṣàmù káàkiri ni. that was then èkó làwa náà ó lè máa package kó máa fi package sọ̀rọ̀ ẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ náà ni because kò lè jẹ lójú èèyàn báyìí mi ìrírí ìjẹ kárí pé ó ti ẹ̀ jẹ lójú èèyàn mi. ó wù mí náà láti tẹ̀lé yín lọ sílé ọdún tẹ̀ ń lọ àmọ́ àríkọjá ti bálẹ̀ tó sùn dá mi lójú pé màá lè tẹ̀lé yín lọ. bíi ti báwo. àdó Farouk ṣé kìí ṣe pé o fún yàn lóyún lẹ́dẹ̀ẹ́ kó tó sáà síkò. tó bá jẹ yẹn ló kéré jù nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àmọ́ kò lè yẹ ẹ́ sìn tó bá dé lọ́dọ̀ mọ́ mi wọ́n á máa jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ok ṣé o pè wọ́n ṣá. wọ́n pè wọ́n lánàá àwọn mi ò jẹ́ kán mọ̀ bóyá máa wà bí mi ò nílé wa. ok but Farouk mọ nǹkan èmi kàn rò pé bó ṣe ti fi màmá lẹ̀ láti bí 6 months ago tó ti dé sèkò tó dẹ̀ ṣàlàyé pé orí ààrẹ ló fi wọ́n sí irú àsìkò yìí ń sìn ó yẹ kó lọ́lé at least kájọ lọ ṣẹléyà ńlẹ̀ ká ṣẹléyà pẹ̀lú wọn àwọn náà ti rí pé Ọlọ́run ti gbàkóso nǹkan ti ń change rántí pé wọ́n púpọ̀ ló wà lọ́wọ́ wọn. baby tí wọ́n bá ti láwọn ò lọ wọn lọ nìyẹn èmi believe pé nǹkan tó wà important ni wọ́n ti ṣe yìí o wọ́n ní kó fún màmá ní bàtà kó fún wọn láṣọ wọ́n dẹ̀ tún fowó sí kí ló tún fẹ́ kàn ṣe. just like that obìnrin ṣé ìwọ fẹ́ tó bá ti dàgbà o fẹ́ káwọn ọmọ wa máa fi nǹkan ránṣẹ́ sí ẹ̀kọ́ máa wò ẹ́. ṣùgbọ́n ìgbà wo náà ìdè kù náà. àkọsílẹ̀ ṣàgbà ẹ̀dá náà ní bẹ́ẹ̀ tábà wá rìn ká má fẹsẹ̀ kọ́. a ò ní fẹsẹ̀ kọjá rẹ̀. aláṣọ fún aláṣọ tí ò wọ́ dúdú tí ò wọ́ dúdú rẹ̀. àyànmọ́ náà ni ó. sálù mi sálù ẹ̀ lómi àgbàdá ń sálùra wọn kẹrẹ dídí kẹrẹ dídí. iye káàbọ̀ ọmọ ajíṣọ̀ṣọ́ ọkọ̀ tó dára bíi egbò sáwọn ni ṣé aya mi rèé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìyàwó yín tuntun nìyẹn. ẹ̀lẹ́ ó ṣoríire ọ jìnnà sílé pọ̀ o. ẹ má bínú sí mi iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe ń sìn ni kò fààyè lẹ̀ fún mi dáadáa ẹ má bínú. ǹlẹ́ wo ìwé ṣàlejò wà lọ́ọ́ rẹ̀ kágàbọ̀dì. rárá ẹ má ṣe yọnu mi lè dúró pẹ́ wọ́n ní ẹran wọn díẹ̀ lọ́dún yìí ní pẹ́rẹ́. ẹran wọn pọ̀ o kérédù aṣàánú wa ni aṣàṣọdún ọ̀hún. mo ń láti tètè lọ nítorí ìyá àgbà àti má dọ̀hún máa ṣe kan fẹ́yìn náà. o ṣeun. ṣùgbọ́n iṣẹ́ honey bring the bag iṣẹ́ tí
Farouk fi rán mi sí ni mo bá gbé wá ó ní kí n gbé nǹkan ọdún wá fún mi pé kí n má bèrè ní fóònù òní mi yanjú. Farouk ewu. Farouk yìí náà ni mà ọ̀rẹ́ mi. Mama. 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 Farouk tó ní ó wà lọ́dọ̀ ẹ̀ láti bí oṣù mẹ́fà sáré ẹ̀ nìyẹn. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Inna lillahi wa inna ilayhi raji'un. Sikira, ikú ló pa Farouk. Ikú gbóná ni o. Mọ́tò kan ló ṣàìdé yà pa Farouk. Lójú ẹsẹ̀ ni Farouk lè ṣe kú. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Kábíyèsí lọ. Àmọ́ tó bí ẹlẹ́jọ́ Ọlọ́run ọba àmà tó ẹ̀ṣẹ̀ o. Ìkúnlẹ̀ mẹ́wàá tán. So, ọmọ kọ̀kọ̀ ṣe ní gbẹ̀yìn ìyá rẹ̀. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ibi tí mò ń lọ gangan nìyẹn. Torí pé Farouk ti mọ̀ wípé màmá ò léèyàn kankan, kò lẹ́bí, kò lára. Ìyẹn ló fi mọ̀ọ́mọ̀ wá sọ́dọ̀ ẹ̀. Torí pé tí gbogbo ilé bá wá ṣẹlẹ̀, wàá lè wá máa tọ́jú màmá yìí. Díà, ọ̀rọ̀ yẹn ṣe orí gangan ni sista yìí ti sọ yẹn o. Ilá fẹ́ fàyànmọ́ wé. Àyànmọ́ máa ní kádàrá ẹni tí ṣàgbà ẹ̀dá o. Kọ́lọ́run má dá wa láàmú ni o láyé mi. Kí la fẹ́ ṣe sí kádàrá tá a ṣe. Ilé ayé yìí màlúù jára gidi gan ni ó wà nù ṣẹ̀mí o. Àṣà méjì tí kalẹ̀ jẹ́ nǹkan náà. Afẹ́jẹ̀ nǹkan oríṣiríṣi. Kwelebi. Kwelebi. How are you? Where is your Oga? Oga la? Ìyẹn sí ọ̀sìn àǹtí fìtá. Auntie, she went out. Okay, let me call her. Hello? How is work? It's fine. Hello? Mo wà ní ẹ̀sìn ni. Okay. No problem then, no problem. Okay, bye, no problem. No problem. Alimat! Mélòó gan ni mo pè ẹ́? Mami, gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ pátápátá, òun ló ti yé mi. But ẹ̀yin fúnra yín náà, ẹ ní sùúrù dáadáa kẹ́ ẹ gbọ́ tèmi náà yé. Ẹ try láti understand èmi náà. Farouk tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí, ẹ̀yin fúnra yín mọṣẹ́ tó ń ṣe. Ẹ mọ̀ wípé Farouk máa always busy níbi iṣẹ́ ẹ̀ ni. Ó busy, kò ráyè láti máa ṣe àwọn nǹkan tẹ́yin rò pé kó máa ṣe káàkiri. Mami o, apart from pé Farouk busy, ó jẹ́ kó yé mi wípé òun ò fẹ́ ní anything báwọn ẹbí bàbá òun ṣe rárá láti bí síbẹ̀ yẹn. Ó nítorí pé àwọn ẹbí bàbá òun yìí náà ṣe kú bàbá òun gbà tí bàbá òun kú. Mami dín nìyẹn. Ṣé wàá dà mí ọmọ kékeré ara mi sí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣopó? Ẹ̀yin náà wò ó bí mo fẹ́ kọ́ àwọn méjì sí. Àwọn ọmọ ló wà ńlẹ̀ yìí. Ẹ wo mami ẹjọ́ nítorí Ọlọ́run. Mo fi Ọlọ́run bá bẹ̀yìn. Mo bẹ̀yìn, mo fi orí ìyá yín bẹ̀yìn. Ẹ gbàgbé ọ̀rọ̀ Farouk for now. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ gbàgbé ọ̀rọ̀ ọ̀dá orí àbí kankan for now. Ẹ jẹ́ kí èmi àti Farouk ẹ jẹ́ ká ra máa fẹ́ra wa lọ ká máa bá eré àníyàn wa lọ báyìí ní díẹ̀. Ó dá mi lójú pé tó bá yá gbogbo ọ̀rọ̀ ẹ máa níyànjú láìpẹ́ ẹ jọ̀ọ́. Lẹ́yìn tó túmọ̀ sí pé ọkọ ò ti lè rí jáde.
bẹ́ẹ̀ ni. I try to understand. Understand kí ni? No, what is it? No, tell me. Kí ló wà ńbẹ̀ tó fẹ́ kí n understand? Ọkùnrin tá à ń sọ yìí, ó ti gbobìnrin lọ́wọ́ ẹ̀. Ó ti gba ọkùnrin lọ́wọ́ ẹ̀. So tell me, so kí ló kù lára ẹ̀ gangan tí ò ti gbà? Ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni. So àjọ ọmọ wa àti Faruk ní pé kó máa ṣe nǹkan tó tọ́ lórí ẹ̀. There is no problem. Kò burú téèyàn bá bímọ, èèyàn máa ń jèrè ọmọ ni. Gbogbo tó bá dẹ̀ ti tọ́ tó yẹ kéèyàn ṣe lórí ọmọ náà ló yẹ kó bí máa làkàkà pé kó ṣe. Gbogbo mo ṣe tó pàbó ló ń já sí fún mi. Ṣorí tí n bá tún padà wá sínú ilé yìí, níṣẹ́ ni kò ní ká já lé mi pa. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Láì ṣe pé òun ṣe nǹkan tó right, má tiẹ̀ tún don't even count me as your mother again. Ó fi dẹ̀ ṣe sàárà tó bá yá wa ní pé kí ní kan ṣe. Tó bá tẹ̀lé ní àdìwà náà o. Tó lè di wàhálà náà. Mami. Ìwọ Ọlọ́run ọba, wá kọ́ mi mọ̀ ṣe. Tó bá jẹ́ pé nǹkan tí àwọn ẹbí ẹ̀ sọ fún ẹ yẹn ló fẹ́ tẹ̀lé, dájúdájú ajẹ́pọ́n fẹ́ dẹ̀mí mi légbodò nìyẹn. Yes. Kí ló mean? Faruk, ṣé àwọn ẹbí mi ò gbìyànjú tó ni? Ìwọ náà ṣáà understand culture mi. But kò yẹ kí ẹrù amúkùn kó cause argument náà. Bíbí kí mi àti ẹ tó mọ́ra ni mo ti ṣàlàyé ìbí mi fún ẹ. Mo dẹ̀ jẹ́ kó mọ èèyàn tí àwọn ẹbí mi jẹ́ fún ẹ. Ṣó gbàgbé bí mo sọ fún ẹ pé nítorí ẹran léyà ọjọ́ kan tí bàbá mi ò rà fáwọn ẹbí mi ló cost tí wọ́n fi rán bàbá mi lọ́rùn àrèmábọ̀ tí wọ́n fi pa bàbá mi lójijì. So wá tún sọ fún mi ń sìn pé kémi tó lọ sáàrin wọn kọ́ tún lọ pa èmi náà dànù bó ṣe pa bàbá mi. Àwọn tó yẹ pé òrógún ológun dẹ̀bì tí àyà sí ni wọ́n. Kémi náà kí n lọ wọ̀ wọ́n láàrin kan mú mi jẹ kò possible. Ọkọ mi, try láti consider ara rẹ̀. Ṣé orí ìjà tí mò ń jà yìí nítorí tiẹ̀ ni àti nítorí àwọn ọmọ tá a bí sílẹ̀. Nítorí ẹ̀wọ̀n gan ni mo ṣe ń jà. Jọ ń torí Ọlọ́run. Àbí ṣé wo mọ̀ wípé obìnrin tó bá ti lè bímọ fún ọkùnrin báyìí tọkùnrin yẹn ò lọ láti ṣe ẹ̀tàn lórí ẹ̀ láti sanwó orí ẹ̀. Ọkọ mi, ó yẹ kó mọ̀ wípé irú nǹkan báyẹn ó léwu. Tí ò bá ti ẹ̀rọ dídùn ó yẹ kó ro kíkan. So ń jẹ́ kí n máa ń sìn pé kí n kú dànù ní àbí? Ó ní kí n lọ kú. Ọlọ́run ní jẹ́ ìwọ ikú, Ọlọ́run jẹ́ kó wú kankan. Ikú òkun ò ní pa ẹ̀. Sórí àtẹ̀mí àti wọ́ báyìí la máa jọ dàgbàdàgbà la máa jọ dògbó tá a máa fẹ̀yìntì báyìí tá a máa jọ oúnjẹ àwọn ọmọ wa. Kò sí nǹkan tó máa ṣe ẹ̀ bọ̀jọ́ nítorí Ọlọ́run tí mi ní kó ro. Wò wá látàwọn pẹ́rẹ́ǹtì mi fún mi. Mo fi Ọlọ́run bá bẹ̀ tí ẹ wọ láìfẹ́. Mo kí mo lọ́ọ̀fẹ́. Wọ́n láìfẹ́ tí mo ní sẹ́ please. Irú ìpín wo ni mo wálé ayé wá ní nǹkan náà? Ọlọ́run mi. Ìgbádùn ọdún kan, ìnira ọdún kan, gbàgbó rògbòdòkò rògbòdò. Kò sí wàhálà, mílíọ̀nù náà ló tiẹ̀ kù. Àjò òkú ní dòdòdò kò dẹrẹ́ máriwo, àgbo àrègbó, ẹ̀fà rọ̀dàn, àgbọ̀nrín gàlàjà ọmọ wọn nísọ̀sán alábẹ́. Á lọ lu bàbá rẹ̀ tọ́jọ́ bá pè. Àlímọ̀, mo fẹ́ kó lọ páàkì gbẹ̀rù ẹ̀ pátápátá ẹ̀dẹ̀ ya. Àkọsílẹ̀ ṣàgbà ẹ̀dá náà ni tábà wá rìn ká má fẹsẹ̀ kọ́. Aláṣọ funfun aláṣọ funfun ọtí ọwọ́ dúdú rí àyànmọ́. So believe pé a ti ní flat tire sa. Irọ́ ni o. Ara ti ń fún mi lójú ọ̀nà mo sáré pé ọwọ́ sẹ́rí yẹn ó bẹ̀rẹ̀ sí ní le mo gbé kí ló ń ṣẹlẹ̀. Oh my God. But dear, kí ló rò pé a máa ṣe báyìí sìn? Dẹ̀ máa wo a ti délé tàn lọ́tàn o. Mo ń bóyá ká wá organizer ládùúgbò àbí kí ló rò? Ládùúgbò yìí ó yẹ kí wọn náà mọ̀ pé local area aláwa yìí náà kò lè sí organizer bí báyìí náà tí wọ́n máa rí rò kan báyìí a máa di express ó yẹ kó mọ̀. Ǹdẹ̀ tó rí yẹn sọ o but ok jẹ́ ká ṣe báyìí sórí tó bá ti ń lọ báyìí sìn
wàá rí first house kan ó ti yẹ tó síbẹ̀ gangan nílé wa tó bá ti débẹ̀ ló ń béèrè màmá já ẹlẹ́kọ̀ọ́ sọ pé ìyàwó ọmọ wọn ló jẹ́ pé ọmọ wọn wà ń bí pé a ní flat tire pé kàn jọ torí Ọlọ́run kàn bá wa fọganáísà ládùúgbò tó lè bá wa fẹ́ táyà yẹn ká fi gbé mọ́tò yẹn wọlé. ó mì pé ibi tí Paul wà yẹn. òun nìyẹn òun lòún wò lọ́kàn yìí. Oh, nice one. Ọkọ mi, I can't wait to see my mother-in-law. Jẹ́ni tí ọmọ ń bọ̀ sí. Ok, jọ má pẹ́ o. All right, màá dúró dé ẹ̀ǹbí sọ́gbọ́. Then gbé báàgì. All right. Omi ń gbóná ìgbẹ́ lẹ́nu ọwọ́ kípẹ́ ní sáà kéèké tábà wá ń rìn ká má fẹsẹ̀ kọ́ ni o. Má pẹ́ mọ́ sọ́gbọ́. Ẹ máa dúró díẹ̀ lábẹ́ gímbí. All right. Kórí mi má ṣe gbà bọ́dé láyé mi. Àmì o kí màmá fọjọ́ lọ́jọ́ lọ. Gbogbo wa àmì o. Bẹ́ẹ̀ ṣe máa rìn láàmì o. Bẹ́ẹ̀ ṣe láyọ̀ àkọsílẹ̀ ṣàgbà ẹ̀dá. Ó ṣàgbà ẹ̀dá. Bàbá wa rìn ká má fẹsẹ̀ kọ́. A ò ní fẹsẹ̀ aláṣọ kọ́ láyé funfun aláṣọ funfun o tí o wọ dúdú tí o wọ dúdú rí. Kí má yà yàn mọ́ bú. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Rama. Èmi ni ma. Ìwọ wo ni wọn mọ̀? Ìyàwó Farouk ni ma. Èmi ti sọ pé àní bọ́mọ ọmọ burúkú yẹn. Farouk jẹ́ pé mo sọ pé mo ní àní ba ọmọ òṣì ọmọ ranu ní. Ẹ sọ bẹ́ẹ̀ o. Ọmọ wo. Onda. Ibi. Ibi la paasi. A paasi báyìí, ó dẹ̀ dúró báyìí. Ó dẹ̀ pọ́ǹtì ilé ẹ̀sìn mi lọ́ọ̀kan. Níbi. Yé síbi la dúró sísà. Àbí yé bíbá yìí ni. Kí ló ń ṣẹlẹ̀ mi ò ń Lónà ńgbà tó ń bọ̀ ń bolo gbà gangan. Ibẹ̀ yẹn straight báyìí ń bọ̀ ẹ̀ ẹ̀ lè park báyìí. Ẹ wá So park táyà ẹ̀ jù síbẹ̀ yẹn sà. Ẹ ń bọ̀ ló ń wá dúró sí. Ẹ ká tiẹ̀ láàárọ̀ òun mọ́tò gan dà. Kò yé mi sà, mi ò understand. Ìyàwó mi. Sà. Náà mi létí orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí. Alimat ni sà, Alimat. Alimat. Bẹ́ẹ̀ ni. Sórí ọkọ ẹ̀ Farouk kì í ṣọmọ gidi. Ọmọ àlè pọ́nbélé ni. Bàbá Eke, Farouk tún wálé. Kí n tiẹ̀ abojúgun lẹ́gbẹ̀ẹ́ etí wá gbé wábi kóra dànù sí ó dúró gbóyún kò rẹ́ ń tó lóyún. Olórí burúkú ni bàbá yó, olórí burúkú gidi ni bàbá yó, olórí burúkú gidi ni bàbá yó. Kò lè dáàbò bàbá tó mú mi yó, kò lè dáàbò bàbá yìí. Bùsàrí wọ́n gbádùn wọ́n sáyé ló bójú mi ní gbogbo eléyìí. Tí ẹ gbọ́ sórí jẹ́ fara ẹ̀ balẹ̀ sórí Farouk ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ olórí ọmọ àlè pọ́nbélé ni. Kí ló dìjà wa àwa àánú ilé ń bí ó sì pè mí ó ní bàbá o òun fẹ́ túlé bàbá òun ṣe mú kò ṣe é wọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ìwọ tó fẹ́ túlé bàbá ṣe tó ò lówó lọ́wọ́ wá múlẹ̀ oko kó o dáko tó bá ṣiṣẹ́ oko tó bá rówó wà á túlé bàbá ẹ̀ ṣe ó tán ló bá tutọ́ sókè tó fojú gbà látọdún karùn-ún àrídò ni. n tí ò wá yé mi ń bẹ̀ ò tí mo fẹ́ bi ìwọ rán mi létí orúkọ ẹ̀ Alimat n tí ò wá yé mi ń bẹ̀ tí mo fẹ́ béèrè ni wípé kí lẹ rò àbí kí lòun rò tó fi ní ó yá kẹ máa bọ̀ nílé tí mo fi rí yín báyìí torí mi mọ tí ó bá ẹ sọ mi sì mọ tẹ́ ẹ ro. Ẹ wò ẹ ṣeun sá ẹ ṣe gan mọ́ mi ẹ wò dáàdì kò ń ṣe pé òun gangan ló wí nílé láti wá sílé èmi ni mo fọ́ ọ̀sẹ̀ kò tó wá jẹ́ pé mi gangan ni mo ní dandan mo fẹ́ wá sílé àwọn parents mi ló ní pé kó mú mi lọ mọ àwọn parents ẹ pé àwọn parents ẹ ní láti wá sanwó orí mi kó tó di pé wọ́n fà mí fún gẹ́gẹ́ bí ìyàwó because bẹ́ẹ̀ ṣe ń wọ àwọn méjèèjì àti bímọ méjì ọkùnrin kan obìnrin kan ọmọ tí mo gbé wá ń sìn yẹn òun gangan ni last born mi first born mi wà nílé ọmọ yẹn lọ bí 3 to 4 years now so làwọn parents mi ṣe insist pé dandan o àfi kí n wá mọ àwọn parents ẹ bó ti tó time èmi náà dẹ̀ rí pé òótọ́ ni ìdí nìyẹn tá a fi wá sí ìbà ìsà. ẹ ti bímọ méjì fúnra yín. bẹ́ẹ̀ ni sá ọkùnrin kan obìnrin kan. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni sá kò jù bẹ́ẹ̀ lọ. ó yá tẹ̀lé mi já lọ lé. dadi kí lè sọ tí kò dùn yín kí n tẹ̀lé yín lọ sínú ilé à ń sọ̀rọ̀ ọkọ mi báyìí sísìn pé mi ò rọ́kọ mi ó park síbi mi ò rí mọ́tò ẹni pé kí n tẹ̀lé yín lọ sínú ilé ṣé ilé yẹn gangan ló wà ní. ní sùúrù Alimat àbí kí ló porúkọ ẹ wá ṣé odò a máa kọ̀ tù kó kọ̀ wẹ̀ kó tún kọ̀ padà lé ni èmi tí mo ní kó o tẹ̀lé mi ṣé bó ní tí mo rí òyàjẹ́ a lọ
Daddy mi ò lè lọ. Kí lẹ sọ mi ò mọ̀ yín rí now. Mi ò mọ̀ yín rí now. Ọkọ mi gangan ni mo mọ̀ ọkọ mi ló mú wá síbí báyìí now. Kí lẹ sọ dẹ̀ ní kí máa tẹ̀lé yín lọ. Ṣé inú ilé tẹ̀ lọ yẹn gangan lọkọ mi wà ní? Just tell me. Ó dáa o tó bá jẹun tó o fẹ́ gbọ́ nìyẹn. Ọkọ ẹ tó o pè ní Farouk tó mú ẹ wálé. Ó ti kú o ò lè rí mọ́. Come again, sir. Àkúdàáyà lọkọ tó o fẹ́. God forbid. Ọkọ mi á kú. Kí lẹ mean by that? Ọkọ mi tó ń bọ̀. Àmàjọ as in that you understand yín. Apart sí bí mo bọ́lẹ̀ ẹni ọkọ mi kú. Wo ìyàwó mi. Ó ṣe sùúrù ni o. Bó ṣe rí gan-an lẹ́nu tó kù fọkọ rẹ ní baba. Màmá kí lẹ ń sọ? Èyí náà gbọ́ngàn tẹ̀ ń sọ lẹ́nu. Ọkọ mi màá ní tí mo bímọ méjì fún. Ọkùnrin kan obìnrin kan bẹ́ẹ̀ wá ní ọmọ mi ti kú. Ọlọ́run ní jẹ́ ọmọ tèmi ò ní kú, ọkọ tèmi ò ní kú. Ọkọ mi ò kú. Ẹ wo ẹjọ́. Ní sùúrù. Àkúdàáyà lọkọ tó o fẹ́. Dúpẹ́ pé ó mú ọ wálé. Èmi kọ́, ọkọ mi kọ́. Ẹ wo ọkọ mi kú. Ẹ wo mi. Kí la fẹ́ fàyàn mọ́ wé? Àyànmọ́ máa ní kádàrá ẹni tí ṣàgbà ẹ̀dá ọ́. Kọ́lọ́run má dá wa láàmú bí o láyé mi. Kòkó láwọn wọn ní tá a bá wí fọmọ ẹni a gbọ́ tá a bá dẹ̀ tó sọ náà fọmọ ẹni ó yẹ kó gbà ọmọdé torí èyí tí ó gbà yẹn ara ẹ̀ ló máa fi ṣe tọrọ ọmọ tá a bá ti bá wí tó bá ń wà rùn kí ó máa parun báyìí lójijì ni tó bá tó parun kọ́ ohun ẹ̀ náà ló tó parun sí torí mo rántí pé lọ́jọ́ kìíní àná mo béèrè mo ní ọkọ tó ń fẹ́ ọmọ ìlú wo ni olọ́mọ Ọ̀ṣun state ni kò burú nídìílé wo onílẹ̀dẹ̀ fine it's a good one ìgbà tó dẹ̀ tó wáyé apákan náà àwọn ẹbí wọn ń kọ́ ṣó ti ń lọ sọ́dọ̀ wọn o gẹ́gẹ́ bí ìyàwó tó fẹ́ fọ́kọ o gbọ́dọ̀ mọ ìyá kó mọ bàbá kó mọ ẹbí kó mọ ará onínà kó sọ pé kó má ti ṣèyẹn kó rí fóònù tí ń bá wọn sọ̀rọ̀ and I told you mo lọ́lẹ́wù mo ní ewu wà ń bẹ̀ wípé ṣé ló dàbí pé kí n lọ́mọ ọkùnrin kí n má lè mọ ìyàwó ọmọ mi because I said it I know it as a mother but ó kàn jálẹ̀ o ti wá bọ́kùnrin fún báyìí o ti wá tún bí obìnrin fún sórí àdàpè àjẹ́ nìyá lóde o sórí àpọ́nlé làkúdàáyá òkú ló bímọ fún òkú tó ti kú tó ti rà téèkùn ẹ̀ ti ń jẹrà pàápàá kò ṣe ó ṣe é ṣe kó má lè kógun ẹnu sàárè mọ́ ṣé bí táyọ̀ bá tiẹ̀ bímọ tí yọkọ̀ ẹ̀ bá kún wá ní wíńdò dọ́tọ́ yọ lọ kí ló yìnbó wípé òbímọ fàkúdàáyá òyìnbó ẹ̀dà kí ló yìnbó ẹ̀ sàárè èwo ló fẹ́ máa kọ́ tó táwọn ọmọ bá ti bèrè bàbá wọn sì wá ní pé that is your father's grave ọkọ tó ti kú tó ti jẹrà táàtì ẹ̀ lè sọ pé bí báyìí báyìí ló gbogbo ẹ̀ ṣe rí ni wọ́n bímọ fún dànù nítorí àìgbọràn wá kó o bá fẹ́ mọ̀ ìgbò fẹ́ rí ojú rere ti tèmi wàá lọ fẹ́ ènìyàn wàá wá bí àwọn ọmọ ènìyàn fẹ́ mi do you hear me. bẹ́ẹ̀ni tèmi ń wù ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún ni o torí o máa sún tọ́jú alẹ́ bó ṣe láwọn ọmọ ni wàá máa sunkún bó ṣe ni wọn ló máa sunkún wàá máa sunkún yẹn lọ ni kò sí tó máa dákẹ́ ò lè dákẹ́ òkú ló bímọ fún ṣé ọmọdé tẹ́sà rẹ̀ ní kó wá bàbá wọn lọ idiots but don't even mọ́ mi again tó bá tún mọ́ mi mo lè mọ́ lẹ́yìn kó lọ fọ́kọ̀ èèyàn fún mi kí n mọ̀ pé mo bímọ èèyàn. kí ni tí mo ṣe fún ẹ o kí ni tí mo rà nínú gbá rẹ tí wọ́n sanwó ìkúnlẹ̀ kẹwàá rẹ kò tó dúró ètò dúró tọ́lọ́hún. olùkọ́jú ọ̀rọ̀ àwọn àgbà ti pọ̀ wọ́n lọ́mọ ní sinmi ọmọ ní ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn ẹni tèmi ayọ̀ ní ọmọ rí bẹ́ẹ̀ èmi ni tí mo ṣe fún ọmọ tó fi jà mí láàmú ọmọ àtọ̀ wálé lónìí ọmọ wálé lọ́nà akọni ọkọ̀ mi dákú bànújẹ́ mi ni wọ́n bà mí nínú jẹ́
tí wọn náà bá wá fẹ́ rí bànújẹ́ bí tó wà wọn gbọ́dọ̀ fojú mi kàn mọ́ láéláé títí dọjọ́ àgbéde. Àkànní àṣewà ní ìwúre tó fẹ́ ṣe fún mi láyé lọ́kànjú lọ́rùn. Lọ́bọ̀ ọlọ́jà wàràwàrà. Àkànní gbọ́ o, wọ́n fẹ́ pàdé rẹ̀ mọ́ o, wọ́n tiẹ̀ fẹ́ fojú méjèèjì rí ọmọ. Ìyọ̀mí kò láwùjọ alábí ọmọ láyé. Ọwọ́ sọ mí dàgbọ́n alẹ́, ọwọ́ dà mí láàmú. Màámi ẹ tú mi lẹ̀, ayé ò ṣe gbé fún mi, ọ̀run ò ṣe padà sí lọ màámi. Farouk, ṣé èmi ni mo pa ẹ ni? Ẹ̀yin kọ́ lẹ pa mí. Kí wá ló dé gan tó fi ń dà mí láàmú tó ò jẹ́ kí n fẹ̀dọ̀ sórí òróró ọkàn mi ò balẹ̀ àtọ̀sán àtòru ló fi ń dà mí láàmú kí ló dé? Màámi mo fẹ́ túbá lọ́wọ́ yín ni. Màámi ẹ jẹ́ túbá lọ́wọ́ yín kẹ́ ẹ lè dáríjì mi. Nítorí àìsàn tó ṣe yín, òun ló gbé mi délé babaláwo. Báwo wá ni ìwọ àti ìyá rẹ ṣe ṣe tó fi di pé ikú pa àbúrò tí wọ́n bí lé ẹ? Ẹ sà, a gbìyànjú títí ẹ pa ní òbóró. Ìgbìyànjú kọ́ àìsówó ló pa. Ṣé bí torí ìyá rẹ tí àìsàn ṣe ló ṣe wáyé? Bẹ́ẹ̀ ni sà. Ìrí kọjá ti bá náà. Ẹ kò yé mi sà. Nígbà tí ó bá fi dìwò yọ ẹ làwọn ti gbẹ́jì ní sáyà rẹ. Torí Ọlọ́run sà, torí ẹ ló jẹ́ kí n wá síbí yìí. Wọ́n júwèé bí fún mi ni. Wọ́n dẹ̀ ṣàlàyé fún mi pé kò sí nǹkan tí n bá bá débi tí ò ní yanjú. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe tèmi náà, má jẹ́ kí màmá mi kú. Mo nìkan ló kù fún mi. Ẹ wo ó jìyà lórí mi gidi gan, kò dáa kó má jọ̀rọ̀. Tó bá ti dé ta, bá mi sọ fẹ́ lómi tó kù. Jọ̀ọ́ kò sí nǹkan tẹ́lẹ̀ bá mi ṣe síra. Àkànní amúmi rí pé kí n ṣe ẹ lóore. Ẹ ṣé gan sà, ẹ ṣé gan sà. Torí mo mọ̀ pé tó bá kúrò níbí ó tún lọ bòmí. Ṣùgbọ́n bí kíbi tó bá wù kó lọ, babaláwo kí babaláwo tó bá wù kó lọ bá, wọ́n lè béèrè ewúrẹ́ tàbí kí wọ́n béèrè àgùntàn lọ́wọ́ rẹ̀, wọ́n fẹ́ pàjẹ́ ni o. So o ní àǹfààní láti fi omi fọ ọyàn ìyá rẹ sínú igbá kan kó o sì gẹrun orí ẹ̀ díẹ̀. Tó bá jẹ́ pé nǹkan tó máa jẹ́ kára wọn balẹ̀ ni tí ò ní jẹ́ kán kú, máa gbìyànjú máa ṣe. Ìwọ ó dolówó, tó o bá sì dolówó ìyá rẹ ó gbádùn. Kí n lọ gbìyànjú ẹ báyìí báyìí. Tó o mọ̀ pé wọ́n ìpín ṣàgètè omi gbóná ṣe pẹ̀lẹ́ rẹ̀. Tọ́sà ẹ ṣé gan. Bẹ́ẹ̀dá bá wà nǹkan kó máa ro tọ̀la mọ́, ọ̀la ló máa jó, ọ̀la lọ̀la ẹni, ṣóhun máa lẹ̀san, ṣóhun máa làbọ̀ o, gbogbo ẹ̀dá yé ẹja ronú jinlẹ̀ dáadáa ká tó gbé gbèsè o, ìgbẹ̀yìn ní kárò. Kí la fẹ́ fàyànmọ́ wé? Àyànmọ́ máa ní kádàrá ẹni tí ṣàgbà ẹ̀dá ọ́. Kọ́lọ́run má dá wa láàmú ni o láyé mi. La ilaha illallah Muhammadu Rasulullah anabi sallallahu alayhi wa sallam. Ìyá wa, ìtọ́lọ̀ fi ń yé yín ni wípé kò sí ní tí ń jẹ́ àkúdàáyà. Gbogbo ẹ̀dá tó bá ti kú, ó ti kú. Ló fi já sí pé gbogbo nǹkan pátá lọ́lọ́run fún wa, kò fún wa lẹ́mìí. A ń bèrè lọ́wọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam nípa ẹ̀mí. Anabi ní yẹ̀sẹ̀ alúnẹ́ká ní ruhi. Anikuli ruhu mina amuri rabbi wa ma utitu minal ilmi la qalila. Anabi níbẹ̀ mi ṣe kéré tó nǹkan ṣe ń tẹ́yìn ó máa wádìí.
làlùkùránì náà fi sọ pé kullu nafsi sa'iqatul maut. gbogbo ohun tí mo dá pátá igi ni àlìjẹ̀nú ni èèyàn ni àlìmọ́tò bíi sábàbà á padà fi kú ṣèfàjẹ́ lọ́jọ́ kan. ṣé wàá rí béèyàn bá kú tá ń rí ní Sókótó tá ń rí ní Sàfàrà àpẹẹrẹ àṣẹ ìtọ́ni ní dájúdájú ń tọ̀ wọ́n ń ṣe ní ọlọ́ngbà tó wà láyé àfi kí wọ́n máa bẹ lọ́hùn fún tọ̀hún ni. lọ́nà wo mùsùlùmí òdodo lọmọ mi ó ṣe wòlímọ̀ ó kọ́ kéwú kódà wákàtí 5 rẹ̀ ò já rí. Allahu Akbar. ìyá wa ọ̀tọ̀ ní Kùránì ọ̀tọ̀ ní mùsùlùmí ọ̀tọ̀ ní ṣàìtọ́nì àwọn tó máa sábà ṣe àgbákò orí ibú bẹ́ẹ̀ ó la nínú wọn ni gay àbí lesbian bíi kọkùnrin ó máa lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kóbìnrin àtobìnrin kájọ máa jọ sọ pé àwọn ń bára wọn ṣe pọ̀ àbí àwọn afojúfẹ́ni tí ò ní fọkànfẹ́ni irú wọn ṣàìtọ́nì a máa lò wọ́n. wá rí tó fatọmọ yín ni pé aburú tó fẹ́ẹ́ ṣe pẹ̀lú yín kó tó di pé ikú wọlé tọ̀ kó tó di pé lọ síwájú ọlọ́run kò rí yọ́nú ọlọ́run kò rí bí wọlé sí láì dẹ̀ rí yọ́nú ọlọ́run kò síbi tó fẹ́ wọ̀ ní wọ́n fi ń wá àforíjì níwájú ọlọ́run kọ́lọ́run lè dáríjì kó lè ríbi tó dáa wọ̀. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. àǹfà ìfẹ́ tèmi ni Farouk ni kó tó di pé ó rìn dọ́dọ̀ babaláwo tó lọ tán. ẹ wò ó kí la wá fẹ́ ṣe báyìí o ọwọ́ wo ni ká fi jẹ́ tí òfin ní máa dààmú káàkiri mọ́. ṣé wàá rí ngbà tá a ti mọ mọ̀kọ́ mọ̀ tí àfàwà Farouk wà mo mí pé ngbà tá a ti mọ kò tán wà níwájú ọlọ́run tá a ṣe ni pé a wà Kùránì lọ́pọ̀lọpọ̀ tá a ṣètò rẹ̀ a wà á ṣe sàárà pẹ̀lú ẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ṣa Kùránì tán ọlọ́run ọba aláforíjì yóò foríjì wọn yóò mójú kúrò níbi ẹ̀ṣẹ̀ wọn ló bá tán. ìyàwó ọ̀rọ̀ ẹkún kọ̀ ọ̀rọ̀ ẹkún kọ̀ ìyàwó. ìwọ ọlọ́run ìwọ ni ọba aláforíjì bá mi mú àìṣedéédé tí Àkànní bá ṣe kúrò kó bá mi foríjì èmi ti foríjì o mo sì mọ̀ wípé ìwọ ọlọ́run o ti gbàtúbà mi. àfà ẹ ṣé. ọlọ́run ló ṣe ìyá wa àti pé mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan o inna Allaha Gafurur Rahim lọ́bọ ọlọ́run ó ń dẹ̀ bá ti ṣẹ̀mí ẹ máa wá foríjì lọ́dọ̀ mi ó foríjì ọlọ́run foríjì wọn. kí màmá fọjọ́ lọ́jọ́ lọ gbogbo wa àmì o. bẹ́ẹ̀ ṣe máa rìn láyọ̀ bẹ́ẹ̀ ṣe láyọ̀ àkọsílẹ̀ ṣàgbà ẹ̀dá bàbá wa ní kábà fẹsẹ̀ kọ́ aláṣọ funfun aláṣọ funfun tí ó wọ̀ dúdú rí àdúgbò kí má yà yàn mọ́ bú kí má yà yàn mọ́ ìbànújẹ́ o.